eégún alábala ni wọ́n ti ń jáde yìí. Ẹ bá ti ń rí àwọn eégún alábala báyìí ó ti súnmọ́ àsìkò tí alágbára fẹ́ jáde nìyẹn. Ọya ló yọ yẹ̀mẹ̀yẹ̀mẹ̀ yìí pẹ̀lú àwọn ìbejì ẹ̀. Ẹ rí i pé ọmọ Ọya lọ́dún yìí méjì ni. Ẹ̀rí eré ẹ̀rí àrà lénìí. Ẹ̀rí eré ẹ̀kọ́ ha. Kí ni mo wí? Ẹ̀rí eré ẹ̀kọ́ ha. Ẹ ti ń wo eégún lọ́jọ́ tó ti pẹ́. Ẹ má jẹ́ kí n lérí. Ṣé ẹ mọ̀ pé ẹni tá à ń gbéyàwó bọ̀ wá fún kì í garùn? Oyadolu pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì. Ọya ti di mẹ́ta. Àrà ò ní tán nílé alára. Eégún olóyè Táílolú ìyá àgàn ti ìlú Igbesa Màlé. Eégún olóyè Kasim Bánkọ́lé aka ọmọ ìyá àjẹ́ ìjọba òkè olórí apènà. Eégún wọn ní ìgà lérò ẹ̀yìn ní òsì quarters. Gbogbo ẹ̀yin ọmọ ìgà ìlérò ẹ̀yìn gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin ọmọ Oyadolu gbogbo yín ni mo kí. Bí o gbàgbé Yusuf ọ̀pọ̀ èèyàn lára àwọn ọmọ Oyadolu ni ọkọ ọ̀tún ìyá àgàn ti ìlú Igbesa Màlé. Àkú ọdún àkú àṣeyẹ o. Kasim ọmọ ìyá àjẹ́ ló ti wà níwájú àwọn Ọya yìí. Àwọn Ọya ni wọ́n ti ń wọ̀lú yìí. Bọ́n ṣe fẹsẹ̀ bàtà yìí wọ́n á délé ọba, wọ́n á délé àwọn olóyè, ilé ọ̀tọ̀kùlúùlú kó tó wá di pé wọ́n lọ sí Ẹ̀sà. Ṣẹ́rí pọ́n ti ń kọsẹ̀ nínú ìgà. Gbogbo ibi tó tọ́ àti ibi tó yẹ gbogbo ẹ̀ náà ti ń kọsẹ̀ lénìí. Oyadolu ó tóbi ní gbangba oko. Ọya o. Àwọn Ọya náà ti dé ọ̀dọ̀ ọba elect àti ọ̀dọ̀ baálẹ̀ yìí. Wọ́n ti ń forí balẹ̀. Owó ni wọ́n ti ń ná fún àwọn Ọya yìí.
lọ́lọ́jọ́ ẹni ìlú Ìgbésà bọ́wọ̀ yé ẹ̀rọ o. Àjọ arábẹ́lẹ̀ ní ọ̀yọ́ lọ́wọ́ ẹsẹ̀ ń dùn. Ọjọ́ kàrá gbajúmọ̀. Ìdúró àdáná Ìgbésà láwa Ìgbésà kọ́lé lọ́wọ́ Ìgbésà kọ́kọ́ ní wá o. Máa jẹ Ìgbésà náà yóò tó ayé kọ́. Ìgbésà wà. Èmi ni kò nínú ọ̀la Oyadolu ló lè di. Ọ̀gá bá ní ìrọ̀jẹ̀. Oyadolu ọjọ́ mi ní gbẹ̀ngbọ̀ngbọ̀. Àdìrá ọmọ ọjà níwọ̀n òjò. Ọjà tí ó kọ yàrá. Ó ti ní ṣọgbọ́n ọ̀bá ṣe. Ẹ̀lú kù mí kọ́. Ṣé ọmọ lálàáfíà ara? Agbájá ní ìgbógun àgbáńlá ayé. Ẹ̀jíjọ́ ni fún ṣé ọmọ lálàáfíà ara. Ọmọ nínú gbẹ̀gbẹ̀. Ọmọ Oníkòyí, ọmọ Agbọ̀nyàn, yọ̀bí lolú, ilé ọmọ lọ́ta ẹ̀yàn máa lérí ikú kogun gbọ̀ngbọ̀n ó pọ́nlẹ̀ kogun má bà tiẹ̀ yọ. Ìkòyí jẹ́ àrògùn àbá àrògùn ogun tó lọ. Oyadolu máa wọlé. Ìjẹ̀gbẹ́ ọ̀gbẹ́ olùkọ́ àlá olú ọmọ. Àròbálẹ̀ o baálẹ̀ ti di mọ́ngòrò olóyè Taofik Ọ̀gábí ọmọ oṣù ọlálé bàbá tó gbégún lọ sí ìlú London àrà ń bẹ nílé Àwórì. Ọya ló ti dé ojú agbo yìí ẹ̀ríran wò lénìí ẹ̀sà láwà yìí ẹ̀sà àgbé nílùú Gbẹ̀sàmàlẹ́. Àròbálẹ̀ ààrẹ ọ̀jẹ̀ ti ìlú Dọ̀pẹ̀mú baálẹ̀ ti ìdí mọ́ngòrò ọ̀dọ̀ wọn ni àwọn eégún wà yìí. Mo kí ọ̀sìn ọ̀jẹ̀ ti ìṣẹ̀rí ọlọ́fin ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o. Bákan náà ìyá gan ìṣẹ̀rí òkè ṣọ́ọ̀ṣì gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin tí ìṣẹ̀rí ọlọ́fin ẹ kú lédè àrẹ̀sà àjèjì ojútì lálọ́ báríọlá tó lọ síbi tágbà ń rè kọ́lọ́n kó forí jòkú ọ̀run o káwòrè kó wá jẹ nímọ̀ rẹ o. Olúwo ti ìlú Ọ̀rẹ́gùn ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ ọmọ Ìrèdùn sìn ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o. Mo kí olóyè ẹlẹ́fìrí àgàn ti òkè rúbè ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ. Àwọn Oyadolu ni wọ́n ti ń kí wọn ní ojú agbo báyìí wọ́n ti ń kí gbogbo àlejò ní ìkàlẹ̀. Àwọn ọmọ kábíyèsí oníbà Alhaji Monsuru àti bàbá ọjà àwọn ọmọ oníbà ẹkùn kábíyèsí oníbà ẹkùn ń kọ́ ṣàlàáfíà ní bàbá wà láàfin o. Ẹ̀kọ́ àdúrótì ti Oyadolu lénìí owó ni wọ́n ń ná fún àṣìṣe àjò bí ewé yìí. Àwọn ọmọ oníbà ẹkùn tẹ́ bá délé ẹ bá mi kí kábíyèsí ọ̀bàjà fún Oyadolu ṣe pẹ̀lẹ́. orí ikú nípa ní kọ́ ọ̀kan láàrin ẹ̀yàn mi ní ọmọ mo sọ yẹ tán kí n tó sóòrùn ẹlẹ́ ọmọ ẹkùn bí kápò ọmọ adigbẹgbẹrán kẹtì dé sọmúrùmú lẹ́rọ wọn lé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó sóòrùn mo fi ìdí gbọ̀gbọ̀ dé balẹ̀ ẹsẹ̀ òkè àwọn èèyàn tó gbọ́n àwọn èèyàn tó mọ̀rọ̀ ọlọ́yè mbára gẹ̀tì nílé yín ọ̀yá mbára gẹ̀tì owó ńláńlá aṣọ ńláńlá ni bàbá yín fi ń bora ẹ̀yin tún lọ́mọ oníta. Gbogbo tó ti ìgbà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí bàbá mi.
Ajani dà. Ẹ wo owó tí a gbà. Ó ti ṣètò ẹ̀ka mọ́ra o. Ọ̀yà òkú ló kú ọdún. Ọ̀yà òkú ló kú ọdún. Babaláwo ẹ̀ka mọ́ra o. Ọ̀yà òkú ló kú ọdún. Ọ̀yà Oyadolu, ọ̀fun ẹni dà òfin lórí. Oyadolu o, ọ̀fun ẹni dà òfin pààyàn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ló fẹ́ fi dáná ṣe. Oyadolu bá sọ pé ìwé ló fi dáná ṣe. Ìkókò ọ̀kàrà o, ìkókò pátákó tó kìlọ̀ ọ̀pọ̀. Oyadolu Igbesa lájáde. Má sọ̀rọ̀ ojú ọ̀yà. Ọdún ọ̀yà o, ọ̀yà òkú ló kú ọdún. Ọlọ́wọ́ ẹ̀ka bọ́ àrò ọ̀yà òkú o. Ọ̀yà òkú ló kú. Egungun ọ̀yà Igbesa. Orin tí wọ́n ṣe fún Ọya òun náà lẹ̀ ń gbọ́ yìí. Ọya òkú lógún ọdún. Àròbálẹ̀ ọ̀gá bí. Ìlànà mo ṣe ń wo kan àwọn obìnrin nìkan lé olórí ilé tó wà bíbá ṣé kò fọ́kùnrin tó ti bí olórí ilé tó bá wà bíbá wọ́n. Ọ̀yálẹ̀ wò tó ti ń kí wọn lójú agbo yìí. Igbesa, Alpha, Papa, no. Àti pé ó ti tó jọ́ mẹ́ta tí wá sínú Igbesa nínú. Sínú Igbesa nínú. Àbọ̀ṣá orí ọjọ́ òní ara ẹ̀ṣẹ̀ ṣíwájú ẹgbọ́dá ìjọ láti máa gbé epo lọ́fọ́ máa lòrò nígbà ọ̀pọ̀ òun. Ìgbà fẹ́lẹ́ dùn máa rè é sọ lọ́fọ́ máa lòrò máa tó gbọ́.
bàbá mi lóko àdókòtò kúrò sílé ayé. Ó tún wo bàbá mi lóko àtúndókòrò kúrò sílé ayé. Àṣekàn bí ọyọ́, àṣekàn bí òtútù, ọ̀rọ̀ bí ọlọ́run kò sí láyé. Àṣàdé Nurudeen Ajani. Nígbà káàdì ìṣẹ̀dá. Ọba àṣìṣe ìyá Túndé. Ọlọ́jà rẹ̀ kan ọ̀fìn Bẹ́sàláńd wọ́n bá Nurudeen Ajani. Kábíyèsí ní kọ́ ọba. Ọ̀yà ló tún ti pàwọ̀dà yìí. Eré ń bẹ lé ní àṣedòru ní ìjà láàgbọ́dọ̀ jà. Aṣọ yíyí ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Àyà ti yí. Ọ̀yà ló ti gbé aṣọ mi yìí. Ọ̀yà tó ti gbé aṣọ mi sórí báyìí. Bó bá sọ̀kanlẹ̀ á gbé mi, bó bá sọ̀kanlẹ̀ á gbé kan. Ṣé rí i pé ẹsẹ̀ àwọn oníbàtà pé torí eégún ńlá ni eégún tó ń ṣeré lénìí. Àròbálẹ̀ ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ o. Ẹ̀kú àdúró ti Ọya, ẹ̀kú àdúró ti ìyá àgan, ẹ̀kú àdúró ti
ọmọ ìyá àjẹ́. Ọya mi lẹ́dún tí ń wò yìí, ṣé mo sọ fún yín pé ìbejì làwọn ọmọ Ọya? Bóyá ká ní Táyé ló ti kọ́ ṣeré, Kẹ́hìndé ló kàn ó tó wá kan lórí oko pátápátá. Aṣọ yìí ti bẹ̀rẹ̀, ṣé rí bó ṣe ń lọ? Ẹ tí rí nǹkan kan, ẹ rí pẹlẹmbẹ wò lénìí. Aṣọ ni Ọya ti ń yí yìí, ẹ rí bóyá ń sọ tó ń gbé. Wọ́n pàtẹ́wọ́ fún un. Ṣé wo bí Ọya ṣe ń yí aṣọ? Kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ya gùn délé onírá, ràkúnmí lọ́ya gùn dókè ìgbò, àbí polúpopò bí ẹni pọya àjàǹkóró tìpé nírí ọtọ̀hún. Owó ni wọ́n dàbò Ọya yìí. Ọya tó po níyán, ó forí ẹ̀ ó fi gbúgbá yán. Ọya palámàlà, ó fẹnu ẹ fi gún kòkò àmàlà. Ọya o, eré tó ṣe wú àwọn èèyàn lórí, ẹ̀rí bá ṣe ń náwó fún. Ẹ wo èrò níbi eré ti Ọya, èrò yìí bù áyà. Ọya ló ń sọ aṣọ báyìí, ṣé ẹ rí bó ṣe ń lọ? Owó ni wọ́n ná fún Ọya yìí. Ọ̀jẹ̀ má ná fún eré tó ṣe yìí, ó wú àwọn èèyàn lórí púpọ̀. Ara míì ni ó tún fi ń yí aṣọ yìí, ó ti yí bíríbírí. Ó ṣe ń yí aṣọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn pariwo náwó gè. Ó tún ti yí.
ṣe rí i pé Ọya kejì yìí eré ni àti kínní àti kejì eré làwọn méjèèjì ṣùgbọ́n ẹ jẹ́ kí ó dorí eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀. Ọlọ́tọ̀ Iléyá. Ọya yarí oní mi ò tí ì lọ eré sì wà lára mi. Ìjọ ṣe iná ló ń jóun. Wọ́n gbé Ọya tán lẹ̀ ni o. Eégún ló gbé eégún báyìí.